Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Facetv Muswobi. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba wa, ọba aláṣẹ, ọba apàṣẹ, ọba alágbára, ọba mọ́tòmọ́tò, ọba mọ̀ṣẹ́. Ta ni ó bi mí pé mo ṣe ṣe bẹ́ẹ̀? Kò sí tẹ́lẹ̀, kò sí lónìí, kò tó ní sí lẹ́yìn ọ̀la. Pé bọ́lá náà wọ́n ṣe ń ṣe nǹkan ọ̀hún rèé, kẹ́nìkan wá bi léèrè pé ó ṣe ṣe bẹ́ẹ̀, kò tí ì sírù nǹkan ọ̀hún, kò sì ní sí láíláí. Ọba tó dójú ti àwọn aríre èké, ọba tó dójú ti àwọn aríre èké tẹnutẹnu wọn, tìfọwọ́gbáyà àwọn Ọlọ́run sì dójú tì wọ́n lórí ọ̀rọ̀ Nàìjíríà yìí. Ọlọ́run dójú tì yín. Ẹ̀rí bọ́lọ́hun ò pè yín báyìí, ṣe ẹ̀rí bọ́lọ́hun ò pè yín, èṣù ló pè yín, nítorí pé àwọn tọ́lọ́hun bá pè, ntọ́lọ́hun bíbí Ọlọ́run bá fẹ́ kọ́rọ̀ ogúnlẹ̀ sí ibẹ̀ làwọn náà wà. Àwọn táṣetánì bá pè yóò wá fi dandan hàn wọ́n. At the end of the day, nígbẹ̀yìn ọ̀rọ̀, gbogbo àwọn tí èṣù pè pátá ni ó padà wá jẹ̀bi ọ̀rọ̀. Ẹ̀rí pé ti jẹ̀bi ń tẹ́ wí báyìí, ó yẹ kẹ́ ẹ para yín ni àbí kẹ́ ẹ kúrò lórílẹ̀‐èdè yìí. Àwọn tí wọ́n ń tẹ̀lé yín gan, ó yẹ kí làákàyè wọn sí gbogbo ń tẹ́ ẹlẹ́rìí rí fún wa látijọ́ yìí, àṣerọ́ ni, ó yẹ wọ́n kúrò lẹ́yìn yín ni, torí pé àṣetánì ló pè yín, wàláhì Ọlọ́run ò pè yín. Ìránṣẹ́ èṣù ni yín o. Ọlọ́run dójú tì yín pẹ̀lú ìríran yín, ó dójú tì yín lórílẹ̀‐èdè yìí náà ni. Bí 30 ọdún sẹ́yìn, pásítọ̀ kan náà dìde, ó lóun ríran páyé ọ̀parẹ́. Ayé ọ̀parẹ́ di sí yín o, ayé ọ̀parẹ́ di sí yín o. Nígbà náà ẹni ó ta dúkìá rẹ̀, ẹni ó para wọn, àwọn míín sùn wọn ò jí máa ń torí pé ó sọ pé ayé ọ̀parẹ́, ayé ọ̀parẹ́ láti bí 30 ọdún o. Ìkan náà ó bùṣe gàgà, ó ní òun gangan ni Jésù. Ọlọ́run fi hàn òun kóun ni Jésù, kí wọ́n sin òun fódìdí ọjọ́ 7. Kò gbéjọ́ 7 nù sàárè tí wọ́n sin sí, Ọlọ́run gbẹ̀mí rẹ̀. Ìkan náà tún dìde, ó lóun fẹ́ lọ jíṣẹ́ fún ẹkùn. Ọlọ́run sọ fún òun kóun ó rè jíṣẹ́ fẹ́kùn ní UI Ìbàdàn, ó rè jíṣẹ́ fún olóòlàjù, ó rè jíṣẹ́ fún olóòlàjù. Ìyẹn fàmára, ó sì rán ara àlìkìyàwó mà nínú àwọn pásítọ̀ èké yìí náà ni, ní Nàìjíríà yìí náà ni o. Àwọn kan náà tún bùṣe gàgá, wọ́n tún bùṣe gègé, wọ́n tún sọ nú ọ̀rọ̀ wọn pé Buhari ìjọba rẹ̀ kò ní lò tán tí ó fi kú níjọba tó kó oṣù 3 yìí. Níjọba tó kú oṣù 3 tí ó fi kú òun bẹ̀, bóyá ló tẹ̀ kó oṣù 3 mọ́, ó ti lò tán ọdún 8 tán. Ẹ̀rí pé àṣetánì gbogbo tó fi hàn yín lẹ̀ ń fèlì lórí ẹ̀. Nínú àwọn pásítọ̀ Nàìjíríà yìí náà ni o, nínú àwọn tẹ́ ń wà wòran àwọn yìí náà ni o. Wọ́n láwọn Ọlọ́run fi hàn òun, Ọlọ́run èé sì fi hàn kú, Ọlọ́run kì í faburú hàn yẹn. Ọlọ́run fi hàn pé Buhari ó kú kó tó di pé yóò lò jọba ọdún 4 tán, ó lò tán kò kú. Ó tún wọlé ìjọba ẹlẹ́ẹ̀kejì, wọ́n tún ní tó, Ọlọ́run tún fi hàn wọn pé yóò kú sẹ́ẹ̀. Buhari ò kú dì sí yóò, Buhari ò kú, oṣù 3 ló kù tí èlò, yóò tún lò pé yóò tún kú òun bẹ̀, yóò tún lò míì lẹ́yìn rẹ̀, torí pọ́lọ́hun ọ̀jọ́ yín. Àwọn kan tún bùṣe gàgá, wọ́n tún bùṣe gègé Nàìjíríà yìí. Àwọn pásítọ̀ yìí wọn ò ṣẹ̀ṣẹ̀ máa dára Nàìjíríà yìí, wọn ò ṣẹ̀ṣẹ̀ máa parọ́. Gbogbo àwọn tó gbé ẹyí tẹ́ ń tẹ̀lé wọn, ó yẹ kẹ́ ẹ mọ̀ pé òkùrọ́ làwọn aṣáájú yín báyìí, ó yẹ kẹ́ ẹ dá wọn mọ̀ pé òkùrọ́ ni wọn, èyí tó wà ń bàdàn yìí. Ìsọjí gbangba àtàwọn orí òfẹ́fẹ́ ni mò ń ṣe yìí. Àwọn kan kóra jọ, wọn pásítọ̀ ni wọ́n di kóòtù, wọ́n lọ síbi 40, wọ́n gbàdúrà kó tó bá ní jẹ́ kí Tinubu débẹ̀. Ṣé mo sọ fún yín last time pé kò lè débẹ̀? Ebi kò tí ì yá, epo tí bẹ́ẹ̀ ni la wà, yẹ́ bẹ́ẹ̀ ni mo wà yìí. Ṣé rí Tinubu kọ́ ló. Bàbá, ṣé ọ̀rọ̀ Tinubu ò ní nǹkan kan ṣe pẹ̀lú ipò ààrẹ. Kábíyèsí Olódùmarè kò ní nǹkan kan ṣe pẹ̀lú ipò ààrẹ. Èrò ẹ̀ ni pé pẹ̀lú gbogbo akitiyan orílẹ̀ Nàìjíríà, pé bóyá wọ́n lè fi compensate wọn. Wọ́n dẹ̀ promise ẹ̀ on nothing ni. But ó gbàgbọ́ sẹ́wọ̀n. Ọ̀dọ́ fẹ́ wá sọ ti Tinubu,
ọmọ wọn tí wọ́n trust tí wọ́n tọ́ pé wọ́n ń fọwọ́ rẹ̀ babira yá káàkiri pé owó náà ti wá ní owó náà yàrá wa ní nǹkan kan ní. ẹ tún sọ̀rọ̀ Ọ̀ṣínbàjò bẹ́ẹ̀ bá sọ Tinubu ṣé Ọ̀ṣínbàjò náà kò tún sùọ̀. àánú wọn ṣe mí. àánú wọn ń ṣe yín. Olúwa ń gbọ́. oníkálukú wọn lóde tó fi wọ́n fẹ́ ná díẹ̀ nínú ohun tí wọ́n ti kó jẹ ni. mo sọ bẹ́ẹ̀ ní gbangba. wọ́n fẹ́ ná díẹ̀ nínú tí wọ́n fẹ́ kó fi díẹ̀ ṣòfò ń bẹ̀ náà fi promise gbogbo wọn. bàbá yìí ẹ̀rù máa ń bà mí fún ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí. kábíyèsí ẹja bẹ̀rù Ọlọ́run ọ̀gá ògo. àmẹ̀sí tó a tún jẹ́ yíbò ńkọ́ tá a bá tiẹ̀ pé bẹ́rìbẹ̀ Yorùbá wọn ò fẹ́ Yorùbá ni Haúsá ò sì tó lè bọ́ bẹ̀ mọ́ ṣé àmẹ̀sí tó tún jẹ́ pé awo wọn ni látilẹ̀ tí ẹ kò jẹ gan. bàbá mo fẹ́ sọ̀rọ̀ kan ní gbangba kẹ́ gbọ́ dáadáa. bàbá Ọbásanjọ́ mọ gbogbo ohun tí mò ń wí ó yé wọn dáadáa ẹ rí i pé wọn ò ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ ìwà àwọn fẹ́ jẹ pírẹsidẹ́ǹtì and go ahead Peter wa go ahead. bàbá yèmí ni mo fẹ́ kẹjẹ́ àbálẹ̀ yèmí I stand behind you go ahead. ọmọ gbogbo ẹ̀. kábíyèsí Olódùmarè bàbá. ṣé wòlíì ni bàbá Ọbásanjọ́ ni. kì í ṣe wòlíì ṣùgbọ́n sójà yìí sójà àmì ọ̀bẹ sí. tọgbọ́nú gbọ́n lẹ́yìn. ní ìmọ̀bọ sí máa ń sọ ní kínní ológun ọmọ jẹ́ ìṣọ̀kan ológun kì í ṣẹgbẹ́ tó lóṣèlú ìṣọ̀kan àwọn ológun kì í ṣẹgbẹ́ tí ọmọ ìlú. bàbá ìṣọ̀kan àwọn ológun kì í ṣe ó ti kọjá pé ìlú Yorùbá wọn fẹ́ jà fún ní Haúsá wọn fẹ́ jà fún náà. ṣé ológun ó tún máa ṣe mítìnì láyé olóṣèlú ni. they have their own unity beyond any political any politics. wọ́n kóra wọn jẹ. bàbá ìjà fi yẹn lẹ̀. arákùnrin pásítọ̀ yìí ó ní ìdìbò ò ní wáyé ó ní kò ní wáyé wọ́n máa ń múra rẹ̀ lọ́wọ́ ó ní kò ní wáyé ó ní tí ìdìbò bá wáyé ajẹ́pọ̀ Ọlọ́run ò pè òun sórí Ọlọ́run ò pè ọ báyìí so ti rí pé Ọlọ́run ò pè ọ báyìí kò yẹ kẹ́nìkan tó bá ṣe pé bí èmi ni àwọn ọmọ ìjọ rẹ̀ n ò ní dé ṣọ́ọ̀ṣì rẹ̀ mọ́ láyé ó yẹ kí ìjọ rẹ̀ ó tú kalẹ̀ ni torí pé gbogbo ohun tó ń sọ fún wa látijọ́ yìí ìrọ́lọ́wọ́ àmẹ́ Ọlọ́run fi hàn òun ṣé Ọlọ́run lọ́wọ́ fi hàn òun àbẹ́sù ẹ lọ gbàgbára lọ́wọ́ àṣetánì ẹ lọ gbàgbára lọ́wọ́ àwọn àjànú ẹ fi máa dayé rú kọ́lọ́ olóòtú ń bàdàn ó ń bi ọ́ léèrè lórí afẹ́fẹ́ pé wọ́n mà ti múra àbò lọ́wọ́ Ọlọ́run fi hàn ọ́ pé Ọlọ́run fi hàn ọ́ ó sì tún búra fọ́kọ Ọlọ́run búra oníbò ò ní wáyé ìbò padà wáyé wa ti dìbò bàbá pásítọ̀ abàyà dídí abẹ̀kẹ́ jẹ́ǹjẹ́ǹjẹ́ ẹ̀rí bó ṣe tó náà ló ṣe parọ́ tó bó ṣe tó náà ló ṣe parọ́ bó ṣe tó náà nírú ẹnu rẹ̀ tó orí gidima la ilaha illallah muhammadu rasulullah sallallahu alayhi wa sallam olóòtú ń bilé rẹ̀ pé wọ́n mà ti múra àbò lọ́wọ́ ó níbò ní wáyé ó sọ káàkiri gbogbo àgbáláyé níbo ló wá fojú sí báyìí àdìbò ń sátọ̀dé o àdìbò ṣe ń tọ́lọ̀ wá fi hàn ọ̀sẹ̀ mọ́ ni torí bọ́lọ̀ ń pè ọ́ bàbá yìí tún dìde bàbá yìí gangan fúnra lára rẹ̀ lọ́wọ́ àyà mi lẹ́nu jù ijó èèyàn bá ti rína ríra rẹ̀ jọ́ náà ní ọ̀tẹ́ ọwọ́ aborí afẹ́fẹ́ njó ti ń parọ́ ńkọ̀rọ̀ yàrá rẹ̀ tánáyé ọ̀mọ̀ pọ̀ ń parọ́ òṣìrà máa parọ́ ńkọ̀rọ̀ yàrá rẹ̀ ọlọ́run ra máa bù ọ́ láti rí bẹ́ẹ̀ ọwọ́ aborí afẹ́fẹ́ ọwọ́ ń sọ fún àwọn èèyàn wípé tí Tinubu bá wọlé pírẹsidẹ́ǹtì tó bá wọlé bí ìdìbò tá a di lọ yìí ajẹ́pọ́lọ́hún ò pè ọ́ mọ́ ajẹ́pọ́lọ́hún ò pè ọ́ nù ọ wà á padà lọ lé wàá rè é padà máa dífá ìwọ náà lọ sọ ọlọ́ọ̀ padà lọ máa dífá ẹ̀sìn táwọn baba ńlá rẹ̀ ṣe kù ọ́ padà ábẹ́ ajẹ́ pé ọlọ́hún ò pè ọ́ nù ajẹ́ pé kò sọ lọ́nu ọlọ́hún á sọ fún ọ pé mi ń bẹ o èmi ò sì rán ní tó wí o ibi èmi fọwọ́ sí náà ni pé Tinubu ó wá wọlé lójú ẹ̀mí rẹ̀ Tinubu wá wọlé wọ́n kéde rẹ̀ wọ́n tún fún ní sàfítíkéètì ó ti wọlé ó ti dààrẹ ńkọ́mí ààrẹ tiwa lórílẹ̀‐èdè Nàìjíríà yìí la ilaha illallah muhammadu rasulullah sallallahu alayhi wa sallam ìwọ bàbá pásítọ̀ yìí tó àbá rí ọkọ̀ odò onífákó tó dijọ́ méjì òní Ọlọ́run wà lákàrí ṣẹ̀ṣẹ̀ máa parọ́ tá a bá rí ọkọ̀ di onífá torí pé o ti búra olóòdò onífá ni tó o bá di onífá kó tó di ọjọ́ méjì òní
ọlọ́run àlákàrẹ̀ gbogbo àwọn àríran ẹ̀tàn àwọn àríran èké tẹ́ fi bayé ẹlòmíì jẹ́ láyé tẹ́ fi bayé gbogbo ayé jẹ́rẹ̀ ó ṣe lè mọ yín ẹ̀yin pásítọ̀ Nàìjíríà ẹ̀ rí nǹkan tó dáa ẹ̀ rí nǹkan tó dáa bẹ́ẹ̀ bá rí nǹkan tó dáa ọ̀nà tẹ́ gbà bàjẹ́ tẹ́lẹ̀ ríran èké sí tẹ́ fi bàjẹ́ ni èyí ti jẹ́ ẹ lọ jáwọ́ ń bẹ̀ agbẹ́júbà yín bí ìríran èké náà ni adàgbà bá yín bí ìríran èké sáàtú fi yín lẹ̀ kúrò níbi ìríran èké náà ni ẹ sì parọ́ Ọlọ́run sì ń járọ yín kò sí ọdún tẹ́ parọ́ tẹ́lẹ̀ ríran èké tọ́lọ́run ní já yín èyí ti jẹ́ kí ló dé wọ bàbá yìí sì ń fọwọ́ báyà ó ní Tinubu ò ní wọlé Tinubu wá ti wọlé báyìí o Tinubu ti wọlé báyìí o wọ́n ti fún sàfitíkẹ́ẹ̀tì o sórí gbójú ti tì ọ́ báyìí Ọlọ́run dojú tì ọ́ ó dojú tì ọ́ ó dojú tọ̀ ọ̀rọ̀ nù rẹ ó dojú tì wọ́ gangan ó dojú tì fámìlì rẹ pé ó ní wàhálà tí n bá jí ọ̀rẹ́ ọmọ rẹ ń tó bọ́ ọmọ rẹ sọ̀rẹ́ mọ́ tí n bá jí ọ̀rẹ́ ọmọ rẹ ń tó bọ́ ọmọ rẹ sọ̀rẹ́ mọ́ ó sì tún bóde gbàngbàngbò tó fọwọ́ láyà pé tí Tinubu bá wọlé ajẹ́pọ̀ Ọlọ́run ò pè ọ́ ò ní sin Ọlọ́run mọ́ Ọlọ́run ò fi ọ́ ò padà lọ dífá baba ńlá baba rẹ kó rèé máa dífá ni o àìwá dífá rẹ wàláhì Ọlọ́run àlákà rẹ. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby.